A kí àwọn aṣòfin ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin akúkú kí yín o bó tiẹ̀ jẹ́ wípé àsìkò tẹ́ ẹ ṣe sí yìí àákì náà ni ó ti fẹ́ mọ́ léètì ọlọ́run ní jí ó léètì fún wa. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin gbé àbá kan jáde. Ẹ rí i pé a ti ń sọ tipẹ́ a ní gbogbo ọ̀rọ̀ ètò ààbò tá à ń sọ yìí táwọn gómìnà kan pàápàá jùlọ gómìnà Katsina níbi tí wọ́n ti pa olórí ológun ajagunfẹ̀yìntì kan tí wọ́n jí gbé tí wọ́n sì padà pa. Ìlú yẹn wọ́n máa ń sọ pé wọ́n ti repent ìyẹn àwọn agbésùnmọ̀mí pàápàá jùlọ àwọn Boko Haram. A máa ń polongo a dẹ̀ máa ń la ẹnu wa yìí gbàgà a fi ń sọ fún yín wípé kíní yìí ò dáa bó tiẹ̀ jẹ́ pé north ni àwọn ni wọ́n máa ń dára tó wù wọ́n àwọn ni wọn ò ríwọ́ ọ̀daràn bí nǹkan tó burú ọmọ agbọ́bẹ̀rìn fapórọrí àwọn ló yẹ ká máa pè bẹ́ẹ̀ àwọn ọmọ dìámọ́ra ogun nígbàkúgbà àwọn ló yẹ ká máa pè bẹ́ẹ̀ wọn ò rí ìwà ọ̀daràn bí n tí ò dáa wọ́n nígbàgbọ́ wípé ṣé àwọn tó tiẹ̀ wò ó pé tí wọ́n bá pààyàn tí wọ́n dárúkọ Ọlọ́run àbí nǹkan kan nítorí ẹ̀sìn onítọ̀hún kú ó kú náà nìyẹn àwọn tẹ́jọ́ máa jẹ tẹ́jọ́ máa mu tí wọ́n sì fẹ́ pa ọ́ lójú wọn tí wọ́n sì tì ọ́ síta sọ́dọ̀ wọn àwọn yẹn lájọ́ ń pera wa ní nǹkan kan náà àwọn yẹn làwọn ìjọba wọn ń sọ wípé wọ́n ronú pìwàdà nínú ìwà ìpànìyàn tí wọn ò dájọ́ kú fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Now ilé ìgbìmọ̀ aṣòfin ti wá ní gbogbo àwọn agbésùnmọ̀mí tọ́wọ́ bá tẹ̀ ṣe bí apààyàn ni wọ́n ìwé mímọ́ ní ẹni tó bá pààyàn nípa ipa idà náà la fi pa padà ọ̀dà ẹ̀jẹ̀ kan náà máa kúkú gbọ̀nà ọ̀run lọ. Èwo ni repentant inú ìwé wo ló yẹ kí yẹn wà àwọn tó ti ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tẹ́ ti gé orí èèyàn tẹ́ ti sun èèyàn jẹ ẹni tó bá sọ pé wọ́n repent ṣàpèrú ẹni bẹ́ẹ̀ náà ara wọn ni kì í ṣe ọ̀rọ̀ allegedly ẹni tó bá dàbí ẹni pé ó ń kàánú wọn ara wọn ni àwọn téèyàn gbọ́dọ̀ fura sí ni kí ló jẹ́ repentant bandit orí burúkú ayé ni bandit tí ò ronú kó tó lọ pa ènìyàn máa jí èèyàn gbé gbowó máa gé èèyàn lórí gé lápá tọwọ́ wá tẹ̀ tán bóyá wá rí dán pé kíní yìí ara àwọn ò fẹ́ gbà ó wá parọ́ pé òun ronú pìwàdà a sì gbà bẹ́ẹ̀ ṣé lábẹ́ ìjọba Nàìjíríà náà tí a ti ń lo òfin kan náà àwa wí tán ẹni nǹkan kan náà làwa pípù àtàwọn pípù yìí ìrònú wa ò papọ̀ ìjẹun wa ò papọ̀ ìsọ̀rọ̀ wa ò papọ̀ èdè wa ò papọ̀ a kí yín ilé ìgbìmọ̀ aṣòfin o ṣebí wọ́n ti láwọn báńdíìtì yìí wọn kì í ṣe Fúlàní Nàìjíríà tá a bá tún gbọ́rọ̀ lọ ọbẹ̀ wọn kí wá ló dé tá à ń dáríjì wọn àwa faramọ́ òfin tẹ́ ẹ ṣe ẹ ti jí lójú oorun ẹ ti mọ̀ pé mọ̀kànmọ̀kàn lóye kàn oyè tó kára ń bọ̀ wá kára Ẹdẹ tó kára òwú wọn ni yóò kára Ẹdẹ mi ì mọ̀ wọ́n ti ń yí òwe yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ìta bá láyé tá a mọ̀ nù ṣùgbọ́n ṣe ló dàbí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òwe tá a bá ń rẹdẹ ẹ mọ̀jà bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ torí tá a bá ti Ẹdẹ dé Ẹdẹ lá padà sí kódà kó o jọmọ Ẹdẹ tó o bá lọ bikíbi Ẹdẹ lọ padà sí ẹ mọ̀jà babẹ̀ jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti bàjẹ́ ẹ mọ̀jà lọ́wọ́ sí kó tún bàjẹ́ sí ìta ń sọnù irú òfin tẹ́ ẹ ṣe irú àbá tẹ́ ẹ ṣe ẹ máa fura o àwọn kan ò ní fẹ́ràn rẹ̀ láàrin yín àwọn tí ò fẹ́ràn rẹ̀ yẹn ẹ ti mọ̀ para wọn ni ṣùgbọ́n àní ò sí ìdúró ò sí fẹ́ni tó gbódómì
kò ní lè jókòó, kò ní lè bẹ̀rẹ̀, kò ní lè dúró, kò ní lè sùn. Òwe tẹ́ ẹ pa fáwọn agbésùnmọ̀mí náà. Ẹ ń bá gbádìí ẹ̀ òtòṣì, Aláròyé ló gbé, ṣùgbọ́n èyí táwọn ń gbé ju adé òtòṣì lọ. Ó sì kọjá ká máa ṣàròyé láì sí òfin tó máa dá ṣẹ̀ríà fún wọn. Ó ń lẹ́sẹsẹ ṣe yìí. Kí wá ni ó ṣẹlẹ̀ sí àwọn gómìnà tí wọ́n máa ń dá aláṣà láti dáríjì àwọn agbésùnmọ̀mí? Torí wọ́n tún dáríjì àwọn agbésùnmọ̀mí ní Katsina yẹn, níbi tí wọ́n ti pa olórí ológun tí ò tiẹ̀ pẹ́ rárá, níbi tí àwọn ẹgbẹ́ Boko Haram ti wá gbé òkú ẹni tó kú sọ́dọ̀ wọn wá fún ìjọba. Ìjọba gbà. Ṣé ní fóònù ìjọba lọ́wọ́ ni wọ́n fi sọ pé àwọn ń bọ̀ ń gbà báyìí, wọ́n sì dúró, wọ́n sì lọ. Ẹ wá láwọn pípù ní kájọ máa gbé. Wọn àtẹ̀lófin tó kó gbogbo wa jọ. Wọn àti ẹ̀ ní ìbọ̀wọ̀ fófin tó kó gbogbo wa jọ. Anyway, kékulé ó gbọ́ kó wí fún tó kọ. Kádàn ó gbọ́ kó rò fún òbẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ṣòfin. Ìjọba gan ti fọwọ́ sí pé àìsí ètò ààbò lásìkò yìí, gbogbo bí wọ́n ṣe ń dáríjì àwọn pípù ìtò àwọn Boko Haram, àwọn bandit tó wọ́n ń pọ̀ sí ni o. Torí ẹ̀ tí wọ́n pé tí wọ́n bá máa wọn ó dáríjì àwọn ni. Wọ́n mọ̀ pé àṣẹmọ́lù làwọn, ṣùgbọ́n ìjọba àtàwọn aṣòfin ti ní rárá, kò jọ, no. Ṣe eré lè tó wà báyìí tẹ́lẹ̀, wọ́n ti ṣe báyìí. Bọ́wọ́ ọba ti agbésùnmọ̀mí, ìrànlọ́la. Wọ́n rántí ayé ìgbà tí wọ́n kọrin yẹn, akéré díẹ̀ náà, bọ́wọ́ bá tẹ̀ dí ń kà nígbà náà lọ. Nígbà tí ọwọ́ bá ti agbésùnmọ̀mí, bó bá jẹ́ ta gbangba ni, ẹ má ṣòfin kí wọ́n pa wọ́n kọ̀rọ̀. Ẹ má ṣòfin kọ́wọ́ tẹ̀ wọ́n ní kọ̀rọ̀. Ẹni tó bá pààyàn, ipa idà la fi pa. Àwọn bẹ́ orí èèyàn ní gbangba. Àwọn tó bá jalè, ojúde bàbá wọn ni wọ́n ń. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ ọmọ ilẹ̀ yìí, gbangba náà láti sáńtà ni. Káwọn ayé mọ́ bá rò wípé ìgbà wo ni wọ́n dá ṣẹ̀ríà fún wọn. Báwo ni wọ́n ṣe dá ṣẹ̀ríà fún wọn. Báwo ṣe ń ṣe tó ń ṣojú ayé. Tí wọ́n ran odidi olùkọ́ lọ́rùn ọ̀sán gan, tí wọ́n mú orí ẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Ṣó tọ́ sáwọn náà àbí kò tọ́ sí wọn? Tó gbogbo ẹ̀ dọwọ́ Ọlọ́run. Ẹ má jà fẹnu ṣòfin o. Ká dẹ̀ rọ àwọn tí ó mú òfin yìí tí wọ́n gbèrò. Ẹ má gbàgbé o. Ẹni tó bá ti pa idà pààyàn, idà náà wọ́n fi dá ṣẹ̀ríà fún. Àwọn tí wọ́n jẹ́ gómìnà tí wọ́n ní àwọn ò fọwọ́ sí kán pa èèyàn, wọn à sáyẹn death warrant. Ṣé àwọn láàmú dúró dè náà sà? Gbogbo ẹ̀yin ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́ ẹ fọwọ́ sí òfin pé ẹni tó bá pààyàn kí wọ́n pa á. Tí wọ́n bá mú àwọn agbésùnmọ̀mí tí wọ́n dá wàhálà alẹ̀ tí ò fi ṣètò ààbò, kí wọ́n rán wọn lọ síbi tí wọ́n rán àwọn èèyàn lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé àwọn gómìnà yẹn náà ládùúgbò dè? Ẹ mọ̀ kìjì ó jófin lásán. Tó yẹ pé tó bá yá wa ni òfin ò tí ì sọ pé á wá di kóòtù ní gbogbo ìgbà. Ẹ jẹ́ àmọ́ àwọn tí ó gbófin yẹn ró. Ṣé ilé ẹjọ́ ló ní final say? Àbí àwọn ológun, àwọn elétò ààbò? Tó bá jẹ́ ilé ẹjọ́ ni, ọ̀sẹ̀ mélòó ni wọ́n lò ní ẹjọ́? Ṣé kìí ṣe òfin tí ó padà di tó lóṣèlú? A ní tẹ́ bá pò yí ilé ẹjọ́ títí wọ́n máa rí ìdáríjì gbà. Kó má jẹ́ pé bí a ti kúrò náà lá padà sí. Òfin Nàìjíríà máa dẹ́rù bàyàn. Tó bá rìn sàá, tọ́ka àwọn tó jàre bá balẹ̀ á tún kọ́nà. Wọ́n á ní kò sí ní tán lè ṣe àfikàn fi wọ́n lẹ̀. Ṣé ẹ mú òfin yẹn bó ṣe yẹ kó wà? Àwọn tó máa mófin yẹn ṣẹ, tán máa gbèrò, tán máa execute òfin yẹn láàrin ọ̀sẹ̀ mélòó? Níbo? Kọ̀rọ̀ ní gbangba. Nàìjíríà.
aláìkí ń tẹ̀ ṣe ó dáa gan fáráàlú. Ẹ ti ṣe ní ṣe pé kò sí kú tí ó pàgbàlagbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀. Ẹ ti ṣe ń táráàlú ń fẹ́ àmọ́ ẹ mọ̀ ṣe láàbọ̀. Kírètí aráàlú mọ̀ bá pin lórí ọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe láàbọ̀ ọ̀rọ̀ ń yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan. Ó ti ń get started ẹ̀yìn náà ti ń rí díẹ̀díẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Àwọn tí wọ́n ní wọ́n travel wọ́n tilẹ̀ mímọ́ bọ̀ lára àwọn agbésùmọ̀mí tí wọ́n lọ́wọ́ àwọn agbófinró tẹ̀. Wọ́n ní wọn ní káàdì ìdánimọ̀, orúkọ wọn ò sí lára orúkọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ tiẹ̀ ṣe lórí NIMC yẹn ká dára wa mọ̀. Èèyàn kan ìdánimọ̀ kan NIN ẹni tí ọba tí ní kọ́ lọ ní ìyẹn tó àṣírí àwọn agbésùmọ̀mí tẹ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà wa. Now pẹ̀lú òfin tí ìjọba ṣe a gbọ́ nǹkan kan nípa àwọn ọmọ. Àwọn oníròyìn tó yẹ kán fi tó wa létí a gbọ́ nǹkan kan lọ́dọ̀ wọn. Níbo ni wọ́n wà? Ṣé ẹ fẹ́ kó wọn lọ kóòtù ni? Ṣé wọ́n ti fi wọ́n lẹ̀ ni? Ṣé sì wà ní àkàtà àwọn tó ń ṣèwádìí ni? Ṣé ìwádìí ò tí ì tán débi páràlú máa gbọ́ ìdájọ́? A béèrè ni o. Ìjọba là ń béèrè lọ́wọ́ wọn o. Torí ìrètí aráàlú lọ́dọ̀ yín ni pé ẹ ṣe bó ti tó àti bó ti yẹ. Tó bá yẹ kán yọ̀ǹda wọn, ẹ jẹ́ káràlú gbọ́. Tí wọn ò bá lẹ́sẹ̀ tí wọn bá ń ṣagbésùmọ̀mí, ẹ jẹ́ káràlú mọ̀. Bọ́ bá sì jẹ́ pé ìtẹ́ ẹ pè wọ́n gẹ́gẹ́ bí afurasí náà ni wọ́n, ẹ má jẹ́ kétí aráàlú ó di. Kọ́rọ̀ Gumi ọmọ bá ṣẹ. Gumi tó sọ pé gbogbo ẹ̀ lẹ́mọ̀ pátápátá àti ibi tí wọ́n wà tó ní kò sí tí ẹnìkan nínú yín tó lè fi àwọn pípù yìí ṣe, ẹ má jẹ́ ó ṣẹ. Ìyẹn bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ rọ àwọn ará Ondo, Ògùn kí ló ń rọ̀ wọ́n fún? Wọ́n ní kán sọ̀pọ́ọ̀tì iléeṣẹ́ Dangote lágbègbè wọn pàápàá jùlọ nípa ní seaport project ìyẹn bísínẹ́sì tí wọ́n ṣẹ̀ fẹ́ dálẹ̀ ńbẹ̀. Nǹkan tó dáa ni development dáadáa ni. Ṣùgbọ́n béèrè tiwa nìyí. Tó bá rí bẹ́ẹ̀, ṣé àwọn ọmọ onílùú wọ́n ń jẹ àǹfààní lára Dangote? Àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti Oǹdó ṣáwọn ló máa kó sí ẹnu iṣẹ́? Àbí yóò tún máa fi tírélà kó àwọn tí wọn ò jẹ́ kó sí ètò ààbò nílẹ̀ Yorùbá, á tó fi tírélà kó wọn wọ̀lú, á tó padà kó nǹkan? Àbí ẹ sọ fún mi pé gbogbo àwọn tí wọ́n bá fi tírélà kó wá dé wá ṣiṣẹ́ lọ́dọ̀ Dangote ni? Ọ̀pọ̀ wọn lo àǹfààní tírélà Dangote tí wọ́n bá ti débí tán wọn á ya sínú igbó. Ọ̀pọ̀lọpọ̀ wa lọ mọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń darapọ̀ mọ́ àwọn agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ bá dá mọ̀ fura sí àwọn tírélà Dangote ká sì mọ̀ fura sí iléeṣẹ́ Dangote, ṣé dandan ni kó kó àwọn ará bí wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa? Kí láǹfààní tí wọ́n ń jẹ lọ́dọ̀ lára Dangote? Ṣé lóòótọ́ lọ́rọ̀ táwọn èèyàn ń sọ pé iye tí wọ́n ń ta sìmẹ́ǹtì nílẹ̀ yìí ó yàtọ̀ sí tàwọn orílẹ̀-èdè tí wọ́n rọ̀gbà yí wa ká? Kí ló dé? Kí ló fà á? Àwọn ò sọ pé kí Dangote ò mọ̀ ṣiṣẹ́ ẹ̀, ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ ni yóò máa fi tírélà kó àwọn ará bí wá sọ́dọ̀ wa débi pé kò ní ṣètò ààbò. Ìjọba àpapọ̀ ẹ ṣe òdiwọ̀n. Ẹ ṣe òdiwọ̀n. À ń rọ̀ yín ni ẹ má fi ṣe àwa ara wa. Ẹ jẹ́ káwọn aráàlú tí wọ́n ti fẹ́ gbé àwọn iṣẹ́ yìí kọjá, ẹ jẹ́ ká jàǹfààní ju àwọn tibí lọ. Kì í sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà. Ibi gbogbo la ti pàdé alẹ́. Àwọn tí ń bọ̀ wá kó ṣiṣẹ́, àwọn wo ló fẹ́ mọ́nítọ̀ wọn? Ǹjẹ́ pèsè ààbò àbí ètò ààbò àbáwọn ẹlẹ́ṣọ́ ààbò? Ẹ gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí. Kì í ṣe pé kẹ̀kẹ́ ní káwọn aráàlú kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Dangote láì ṣe ètò ààbò fáwọn aráàlú yẹn. Àbódìgbà táwọn tí ń kó wá tí ń kó bọ̀
tí wọ́n bá wọnú igbó tí wọ́n wọnú inú igbó ti àwọn tí wọ́n gbabẹ̀ ti àwọn èèyàn nínú ìlú. Bó ni àwọn báńdíìtì tí wọ́n fẹ́ lò bó ni wọn ò ṣe ní ti ara iṣẹ́ Dangote wọlé Yorùbá. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ bá wa ṣe ni. Ìpìlẹ̀ ló ti yẹ ká máa sọ̀rọ̀ ètò ààbò. Ẹ ṣe òdiwọ̀n. Ẹ mọ̀ kàn sọ pé káràlú sọ̀pọ́ọ̀tì kán dẹ̀ sọ̀pọ́ọ̀tì tán kó wá di nǹkan tó yẹ pé wọ́n kò ń bí iléeṣẹ́ Dangote, kò sẹ́ni tó mọ bí wọ́n ṣe kúrò, kò sẹ́ni tó lè sọ pé o kúrò ya padà síbi tó ti ń bọ̀. Wọ́n fi wọ́n lẹ̀, wọ́n tú wọ́n lẹ̀ náà nù. Bí iṣẹ́ Dangote bá tán, wọ́n wá di nuisance sílẹ̀ Yorùbá. Iṣẹ́ tí wọ́n fẹ́ wá ṣe fún Dangote, èyí tí wọ́n ṣe fún Dangote, Dangote ti gba àwọn òṣìṣẹ́ míì tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ tí àwọn wá gbé kalẹ̀, ìyẹn àwọn tán kó wá. Ká wá pé iṣẹ́ yẹn ti tán, ẹjọ́ ibo ni wọ́n wà? Ṣé wọ́n padà síbi tí wọ́n ti kó wọn wá? Wọ́n wà nínú gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ti di bandits. A sì ní nǹkan kan náà ni wá. Ibi ewu wà rè o. Èmi ò ní tanra tèmi jẹ, kì í ṣe nǹkan kan náà. Ìdìbò 2027 ń bọ̀. Yóò wá yóò lọ. Ṣùgbọ́n kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́jọ́ ọmọ Yorùbá kán mọ̀ pé a kì í ṣe nǹkan kan náà o. Àwọn ẹni kì í dẹ̀ ṣe ara wa. Àdọ́gba. Ọmọ Yorùbá, ẹ̀yin ti ìpínlẹ̀ Ògùn àtòǹdó tí wọ́n rọ̀ wípé kẹ́ ẹ gba Dangote láàyè. Ó di dandan ọmọ Nàìjíríà ni wá, ṣùgbọ́n ẹ mọ́ sùn o. Àwọn tí wọ́n bá kó wá ṣiṣẹ́, ẹ máa fura sí wọn o. Tẹ́ ẹ bá ti ń rí i pé wọ́n ti ń kúrò níbi iṣẹ́, wọ́n ti ń dẹni tó ń settle down sínú igbó, ẹ tètè máa fi tó àwọn agbófinró létí o. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá o. Lára àwọn ìròyìn tó jáde lé nínú bitter truth la máa sọ. Òótọ́ tó korò ni, kò sóòótọ́ tó dùn. Ó korò, ṣùgbọ́n kò lè bẹ́ lòmíì lé. Á dẹ̀ bẹ́ lòmíì lé, á ṣàtúnṣe. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá.